lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kìíní ọdún 2026 tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí, èyí táwọn olóyìnbó á pè ní the 15th of January 2026. òun ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni ó ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni gómìnà ó yan alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ tuntun, ó yàn fún àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n tó jẹ́ pé ikú bàbá yèyé ìyún Aláàfin Ọ̀yọ́ ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ kábíyèsí ò wá síbi ìpàdé tó ṣe pàtàkì náà, tó sì jẹ́ pé àṣírí ìdí tí kábíyèsí ò fi wá ó sì tún sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́. ẹ rántí pé ní ìlú Ìbàdàn ní ilé Olúyọ̀lé tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ni gómìnà Ṣèyí Mákindé ló pe ìpàdé náà sí lọ́jọ́bọ̀ tí í ṣe tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn kábíyèsí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Àrùsà àkọ́kọ́, Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹgẹ kẹta, Asẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn ọba Adébọ́lá Adéyẹrí àti àwọn ọba ńláńlá míì bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bíi Oǹjò, Òkè-Ò, Ọ̀kẹ̀rẹ̀ ìlú Ṣakí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn ni wọ́n péjú pésẹ̀ tí Aláàfin Ọ̀yọ́ tí ò sì wá. Nínú ìpàdé náà ni gómìnà Ṣèyí Mákindé ló ti ní òun ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọn kò jókòó ṣèpàdé pọ̀ mọ́ láti nǹkan bíi ọdún díẹ̀ sẹ́yìn, tí gómìnà tó sì lóun ti gbé ìgbìmọ̀ náà dìde. Gómìnà wa jẹ́ kó di mọ̀ pé láti àsìkò yìí lọ fún ọdún méjì àkọ́kọ́, ìyẹn láti ọdún yìí sí ọdún 2028, ó ní ẹni tí yóò jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìtọ́pẹ̀ ní chairman Ọ̀yọ́ State Traditional Royal Council, òní Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ó ní bó bá di ẹ̀yìn ọdún méjì wọn yóò wájọ máa pín láàrin ara wọn, ìyẹn láàrin Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́, Aláàfin Ọ̀yọ́, ìyẹn pé bí Olúbàdàn bá ti lo ọdún méjì, Aláàfin náà yóò lo ọdún méjì, tí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ tí òun náà yóò sì lo ọdún méjì. Gómìnà Ṣèyí Mákindé ó lóun ti fọ̀rọ̀ náà lọ àwọn ọba ńlá mẹ́tẹ̀ẹ̀ta náà, ìyẹn ọba ńlá mẹ́ta tó tóbi jù ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́. Ó sì ní nígbà tí àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fọwọ́ sí nǹkan tóun sọ tó sì gba nǹkan tí òun sọ náà, ni ló jẹ́ kí òun wá ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba kóun sì kéde Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí ẹni tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ sáà gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣáwọn tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nítorí Aláàfin Ọ̀yọ́ ó ti gbọ́ wípé Mákindé ó fẹ́ kéde wípé wọn yóò jọ máa pín ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba, ẹni ò jẹ́ kí kábíyèsí yọjú, pàápàá pẹ̀lú awuyewuye tó tún ṣẹlẹ̀ láàrin kábíyèsí àti Olúbàdàn, èyí tí kábíyèsí kí Olúbàdàn lọ́jọ́ Ajé tí ṣe Monday ọ̀sẹ̀ yìí tí Olúbàdàn tí ò kí tí ò sì bọ ọwọ́ ẹ̀. Èyí la gbọ́ pé kábíyèsí ni ò fi wá síbi ìpàdé lọ́balọ́ba náà nítorí pé wọ́n ní tí kábíyèsí fẹ́ ni pé òun nìkan ni kó jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́, tí ò sì fẹ́ bá Olúbàdàn àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ tí ò fẹ́ bá wọn pín ipò wọn.